Oh, subscribe fún channel yìí. Please subscribe to this channel to see more video. Subscribe now, please subscribe. Mo wá rí fídíò kan tí fáwọn náà kọ síbẹ̀ wípé ẹ̀yin alájọlọsọ ló kàn yín bẹ́ẹ̀. Má ṣe àbòsí rárá yìí. Fíìmù tiwa ni wípé kí Muyideen má bú Agbala Gabriel. Mo lè dúró lórí ẹ̀dì sí wípé kí Muyideen rántí ọ̀rọ̀ tí àáfàá wa tí wọ́n ṣe interview fún wọn sọ fún wípé bẹ̀rù Ọlọ́run o, bẹ̀rù Ọlọ́run o, bẹ̀rù Ọlọ́run o látara ọ̀rọ̀ tó bá sọ. Wọ́n yìí sì tó ń fọ̀ kalẹ̀ nípa Agbala Gabriel ni ò dáa. Tó bá jẹ́ sáìdì tiwa náà ẹ jà sódódó. A ní nǹkan tárákùnrin yẹn sọ ó jẹ́ tún sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ó ṣe mímík kò ṣe mímík. Lẹ́yìn bá wá sọ fún wa lẹ́yìn ẹ ṣe fídíò jáde kí gbogbo ayé rí wípé Agbala Gabriel ò ṣoore fún Muyideen. Fẹ́ràn ìjà kọ́ lélẹ́yìí yìí tó fẹ́ wá dùn nínú àwọn ọ̀rọ̀ tẹ̀sán wọn ṣe pé afọ́nufọ́ra làwọn eléyìí àwọn ẹni òfò ẹni àdánù lórí kìnnìún lórí pa aṣọ ìtawà bíi pé kò yẹ kí Muyideen máa bú Agbala Gabriel. Ẹni òfò làwọn ẹni yìí o ẹ má forí ibú kórí ibú yìí o ẹ má fọkò kókò yìí lóde exaggeration ni gbogbo yẹn àsọdùn nìyẹn àsọdùn nìyẹn ẹ já sòdodo fúnra wa ẹ já ṣe ìtọ́jú òdodo ẹ má jà torí wípé ó ṣẹ̀ síbi ilé mi ó lè ṣẹ̀sọ́ kíní kan lọ́la. No, Ọlọ́run fábòsí. Ṣé báwọn pásítọ̀ kan náà ń ṣàbòsí fáwọn mùsùlùmí nísẹ́yìn lórí ọ̀rọ̀ tó lọ gbé àfáà lórí tó ń na àfáà yẹn tó ń fi àdá sàfáà.